ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ dá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wọ̀ ẹ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́ ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó tún ti lọ́dọ̀ owó nù lẹ́gbẹ̀ẹ́. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umura Ali Yusuf International Travels and Tours ní kọ́ bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọn gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. adúpẹ́ fún Ọlọ́run bá tó sọ wájú àsìkò yìí a ti wà pẹ̀lú wòlíì arínà àgbáyé ni Ìfálẹ́yìmú Ọlágoróyè bàbá arínà àgbáyé ẹ ti mọ̀ pé bàbá wọ́n máa ń kọ́ wa nìkan tí ó máa ṣe àǹfààní fún wa tó máa wúlò fún wa tí àfiráyé gbé tí àfiráyé lò tí àfi ní dààmú lásìkò àti ní sáà ohun tí a fẹ́ gbé òun náà ni ìwúlò àti oore pẹ̀lú àǹfààní tó wà nínú àgbọn ẹ bá nànà yẹ. Àgbọn iṣẹ́ tàgbọn ṣe pọ̀ kò ṣe é kà ó ń ṣe rere ó ń ṣe bí. ló ń sọ fún yìí ó ń ṣe rere ó ń ṣe bí iṣẹ́ ẹ̀ pọ̀ púpọ̀ ju gbogbo àwọn ìwé èkó gbogbo lọ ṣùgbọ́n ká sọ díẹ̀ nú ẹ̀ eléyìí tó jẹ́ rere ẹ̀ tá bá mú mi àgbọn tó bá ní wọ́n da oògùn síbì kan tàbí wọ́n lọ gbé ẹbọ síbì kan dẹ̀ nìkan omi àgbọn yẹn lásán tẹ́ bá ti dà síbẹ̀ ó ti bà gbogbo nǹkan yẹn jẹ́ tó bá ní wọ́n da òkúta síbì kan ẹbí ẹ̀ ọ̀tá tẹ́ bá ti fọ́n àgbọn mọ́ inú ọ̀nà onídìíkẹ́ ẹ̀sán kankan sí tẹ́ ti fọ́ mọ́ inú ọ̀nà àti wọnú ṣọ́ọ̀bù tó kùtà wọ̀ yẹn tómi yẹn ti gbẹmọ́ ń bẹ̀ tẹ́ ti sàgbọ́n yẹn dànù. láì pègèdè láì pọ̀fọ̀ láì ṣàyájọ́ láì kàtàmù. ìtẹ́ tá a fẹ́ sọ fún yín kì í ṣiṣẹ́ babaláwo tí mo sọ fún yín iṣẹ́ tí babaláwo ọ̀tọ̀ ṣé ó ti yẹn sìn ìwúlò ewé la fẹ́ pé àwọn nǹkan là ń sọ fún yín yẹn ó yàtọ̀ tán babaláwo ẹmú ilé ẹjọ́ ẹmú gbàrà ẹjọ́ kì í ṣe yẹn àwọn bá fẹ́ ṣe babaláwo kó ṣe babaláwo ilé ìwúlò àwọn nǹkan tó lè sáré lò fún òsàn ara rẹ. bẹ́ẹ̀ ni lẹ́yìn náà tó bá ń tajà tó o bá ń tà tó bá fẹ́ kó máa ta wàá wá ẹyin àgíríkì mẹ́ta wàá wá àgbọn wàá fi dín àgbọn yẹn wàá fi dín àgbọn yẹn wàá fi dín ẹyin yẹn omi àgbọn yẹn lẹ máa fi dín ẹyin yẹn kò sáta ń bẹ o kò sí ìrẹ̀ ń bẹ o mi ṣe babaláwo kò sí àtàjọsí ń bẹ o tẹ́ bá ti fi sí ẹ lọ ra ẹ̀kọ́ eléwé ẹ lè fi ń jẹ́ ẹ ní sọ̀rọ̀ sí ẹ má máa ta ni àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé ẹ nídìí láti sọ̀rọ̀ sí o ẹ ṣáà jẹ ẹ fẹ́ ẹ̀kọ́ yẹn jẹ kíní ẹyin àgíríkì yẹn. ọkọ̀ ní láta kò ní lé gbogbo ní yọ. olùsí àtàkù sí nǹkan bẹ́ẹ̀ ẹ máa rí pé ẹ má máa ta ni bó bá dẹ̀ nínà owó ṣe o lè ṣe wàá rí owó lẹ́yìn tẹ̀ ẹ ṣiṣẹ́ ń sìn wọ́n máa pè é sí bẹ́ẹ̀ lọ́jọ́ Tuesday sí. ẹ bẹ́ẹ̀ ni so ẹ lè ṣe tó ti ń sìn. àti ìdúró ṣe wẹ́ẹ̀dì ní ọdún yìí. ẹ kò sí wàhálà. owó lè pọ̀. so ẹ lè tún wá omi àgbọn ẹni tó bá ní àrùn tárùn bá ń dà láàmú wọ́ọ̀mù á wá omi àgbọn á dẹ̀ wá èso àbèrè mẹ́rin á lọ á dà sínú omi àgbọn yẹn fún 3 days lẹ́yìn a máa mú láàárọ̀ àtàlẹ́ tàbí oyún ń jábọ́ àrùn tó mọ̀ parun máa ń ṣá oyún ó fi ń jábọ́ tó bá jára àbí inú ẹ̀kún tó bá mú bẹ́ẹ̀ á rí pé ara yẹn á disappear so omi àgbọn ó tún dáa fún ìsọ̀yè náà. àwọn tí ó mọ̀ wé. bẹ́ẹ̀ tí ó bá mọ̀ wé dáadáa ẹ̀yìn agíríkì ni ẹ fún mi àgbọn ẹ̀ ṣe má ka Psalm 19 sí ní 7 times so ọmọ yẹn á dẹ̀ jẹ́. àwọn omi àgbọn yẹn máa kó lára yẹn. ọba àjọyọ̀ tẹ̀bẹ́ yọ̀ kan ẹ̀yìn agíríkì kan ló fẹ́ ṣe so Psalm 19 lẹ́ẹ̀mejì á kà á sí omi àgbọn yẹn ìbàjẹ́ méjì ìbàjẹ́ ọba alágbọ̀n tó tóbi ẹyọ kan ti tó ó ti ṣe jiná so á dẹ̀ jẹ́ mẹ́mórì abẹ́sí ṣe kíni a máa kọ́ nǹkan tó ń pè ní sọ̀rọ̀ pé nǹkan tó bá kọ́kọ́ rántí ẹ̀ bẹ́ẹ̀ nǹkan bá sọ pé òun ṣe oògùn kó òun mọ̀wé irọ́
oorun tí nǹkan tó bá kọ́ ọ̀kan tó bá kọ́ ẹ kó lè kọ sílẹ̀ ni òun ló ń pè òun ní sọ yìí òun ló dáa jù. ṣùgbọ́n àwọn kan ló mọ̀ kọ́ rí báyìí wọ́n ti mọ ọkọ̀ tó ṣẹlẹ̀ lánàá tó ṣẹlẹ̀ lẹ́yìn tó ṣẹlẹ̀ lọ́la. Ọ̀tọ̀ ni àwọn àmọye wọ́n ti ń lò látàyè bálé àwọn bàbá yàtọ̀ ìyẹn ò ṣagbára Ọlọ́run. dáàdì àwọn kan ní ẹ̀sọ́ tó bá ti lomi inú àgbọn yẹn tán kí ni àgbọn tó kù ṣá máa sọ́ọ̀nù ní àbámá fi ṣe sàárà àbí nǹkan. olóò àgbọn yẹn lè jẹ́ nílé kò ní ìdìpẹ́ sọ́nù. ẹni yẹn náà lè jẹ ẹnu ó lè jẹ́ inú ẹ̀ ẹ̀ ń ṣe iṣẹ́ babaláwo là ń dìlò fún yín iṣẹ́ babaláwo náà máa sọ pé ká má jẹ ìyèrè àtàjọsí. epo olóhùn tuyọ̀. ẹ̀yin ìbílẹ̀ náà wá ní ká ẹ lò ẹ̀yin àgbẹ̀tì mo fi ń díwèé iṣẹ́ fún yín lọ yìí. jíjẹ yẹn tó máa fi dẹ́yìn yẹn ẹnìkan béèrè bíbá yìí sí pé ṣé àárọ̀ ní kéèyàn tó sọ̀rọ̀. kò sí pàtó ò lè ṣe tí babaláwo ni má sọ̀rọ̀ bó ń ṣe nǹkan oṣù ó lè ṣe kó máa ṣe mẹ́sìs wá ṣe bó ṣe ẹ̀dókó tán bó lọ di lórí bẹ́ẹ̀dì kò di lọ́wọ́. wọ́n ní ṣe dandan ni kó jẹ́ mẹ́ta. ṣe ẹyin àgíríkì. bó jẹ́ ẹyọ kan bó bá ti wù ú ẹyọ jẹ́ mẹ́ta kò ní àkàwé jẹ́ mẹ́ta bó jẹ́ ẹyọ kan lágbára ẹ̀ bá gbé bó jẹ́ méjì bó ju mẹ́ta gan lọ mo ṣe dé nìyẹn. bó lè jẹ́ dáadáa bí tó yìn jẹ́ mẹ́jọ máa jẹ́ lọ. àwọn tó ń wo kí ni ọkọ̀ máa gíftì tó yìn ní so ọ̀la gíftì ẹ̀. bó ṣe dé nìyẹn bí ọ̀rọ̀ àgbẹ̀sẹ̀ nìyẹn. àgbọn náà ègé tẹ́yìn ọba ní àkójọ tó máa ta ọjà kó mọ̀ bó mo ṣe iṣẹ́ owó kó mú mi àgbọn yẹn kó fi fọwọ́ kó ra àgbọn kan lélẹ̀ kó ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ mẹ́ta kó máa fọwọ́ kó nídìí kó sọ̀rọ̀ arípò wa máa jẹ lọ́wọ́ òun àgbọn náà tún nìyẹn. ẹ bá náà fi ń ṣaburú ẹ bá fi ń ṣe kà. kò ṣeé sọ tá a bá sọ ọ̀rọ̀ àwọn yẹn àgbọn ló burú jù ni àdẹ̀gbẹ́rẹ̀ sọ fún àwọn yẹn ẹni tó máa bá tiẹ̀ jẹ́ ló máa pọ̀ jù. mo sọ lọ́jọ́ kan aṣọ lójú ọmọ kan ṣiṣẹ́ ní kóòtù pé àgbọn lélẹ́yìí o olóhùn ti Kwara State wá gbà yẹn ó dẹ̀ ń bọ́gà adájọ́ ṣiṣẹ́ tó wọn kó lọ lò ó fún adájọ́ yìí stroke gbé ló tẹ̀ wá padà wá bá a kó òun rò pé jẹ́ ìfún òun kó máa ṣiṣẹ́. ó dẹjà. ó try òun fi tá adájọ́ wò ọ̀gá ẹ̀ wà báyìí wà jẹ́. ní stroke wá gbé adájọ́. bàbá fẹ́ lẹ́rọ̀ àbí ò lẹ́rọ̀. ó lẹ́rọ̀. ok. tó wá gbẹ̀rọ̀. àdúrà ni. tó wá dó gbẹ̀rọ̀. àwọn ló sísá wa pé òun lòun o òun ò mọ̀ pé òun ní kóun test ẹ̀ kóun fi dán owó ni o. so ẹ̀yìn irú àwọn kan bẹ́ẹ̀ yẹn wọ́n. ó ń gbé sí public. adájọ́ náà fúyẹ́. adájọ́ fúyẹ́. mo rí ìgbó fúyẹ́ táàgbọ́n bá dìde tó bá parí àgbọ̀n tán gbogbo agbára tó wà lára ẹ̀ pátápátá ló máa kọ́kọ́ bàjẹ́. ẹ gbàgbé gbogbo ẹ̀. kéde kó fúyẹ́ gbogbo agbára tó bá wà lọ́wọ́ ẹ̀ máa bàjẹ́ tán. àwa bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ fi ba gbogbo agbára ẹ̀ di ẹni tán. bójú oògùn ni oògùn yẹn àti kò ní ṣiṣẹ́ lára ẹ̀. wọ́n fi ń ba nǹkan jẹ́ àgbọn lásán wọ́n fi ń bo oògùn jẹ́ lára ẹ̀ tó bá dé oúnjẹ alágbára. wọ́n rẹ̀ gbọ́dọ̀ tẹnu wòlíì Arina Agbaye ni dáadáa ẹni kẹ́ lọ sí o ogun tí wòlíì kọ yín ẹ lọ lò ó yóò bá ẹ lára mu orúkọ Jésù ó dàbọ̀.